awuyewuye gbalẹ̀ gbòde. ọ̀gbẹ́ni Trump ti kéde pé àwọn ọmọ ogun orílẹ̀-èdè òun àwọn ọmọ ìjà orílẹ̀-èdè Amẹ́ríkà balẹ̀ gùjẹ̀ sí orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú ìkúnlọ́wọ́ àwọn ọmọ ogun Nàìjíríà. Wọ́n sì pa igbákejì olórí àwọn afúnlẹ̀pani ISIS káàkiri àgbáyé. ṣé òdodo ni ọ̀rọ̀ yìí ni àbí irọ́ funfun báláwú? Ẹ máa bá abẹ́ ètò bọ̀, gbogbo ẹ̀ ni a ó ṣe ìtúpalẹ̀ rẹ̀. Ẹ̀sùn abọ́ gúgúrú mẹ́gbẹ̀ẹ́ kí ẹ gbégbá omi kí ẹ máa fi fàájì bá ètò bọ̀. Ní ilẹ̀ Yorùbá, ògbífọ̀ lètò. Lára ohun tí ó ń kojú orílẹ̀-èdè Nàìjíríà tí ó lágbára jùlọ òun náà ni wàhálà àwọn Boko Haram àti àwọn afúnlẹ̀pani tó kù, èyí tí ó yẹ pé bí wọ́n ti ń jínigbé lónìí ni wọ́n ń kógun ja ìlú ní ọ̀la. Eléyìí tí ó ti mú kí orílẹ̀-èdè Nàìjíríà rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn orílẹ̀-èdè àgbáyé pé kí wọ́n kún un lọ́wọ́ láti bá àwọn tibí jà. Ṣùgbọ́n awuyewuye pọ̀ nínú àwọn ọ̀rọ̀ náà pé àwọn tí orílẹ̀-èdè Nàìjíríà ń pè wá jà yìí gan àwọn gan ni ayọkọ́lọ́ ń kígbe. Àwọn kan sì ń sọ fún wa pé kódà ìjọba orílẹ̀-èdè yìí gan kó ṣeé ṣe kí wọn má mọ̀ nípa ìmáa fi ọ̀rọ̀ òṣèlú ṣe ohun gbogbo àti ìmáa fi ọ̀rọ̀ òṣèlú fi ẹ̀mí àwọn èèyàn ráre pẹ̀lú mímáa kún àwọn agbésùmọ̀mí àfúnlẹ̀pani yìí lọ́wọ́. Ìdí nìyí tó fi jẹ́ pé wọn ò tí ì rí wọn kápá látijọ́ yìí, ṣùgbọ́n ìjọba ní kò rí bẹ́ẹ̀ o, àwọn ń gbìyànjú o, adìẹ ńlá gùn ìyẹn ni kò jẹ́ kí a mọ̀ bóòtọ́ ni bí irọ́ ni kò sí ẹni tó tí ì lè sọ o bóyá àwọn orílẹ̀-èdè àtọ̀húnrìnwá ni wọ́n ń kógun ja orílẹ̀-èdè yìí nípasẹ̀ Boko Haram àti àwọn afúnlẹ̀pani tó kù ni o, àbí àwọn olóṣèlú wa tiẹ̀ ni wọ́n wà nídìí rẹ̀ ni, kò sí ẹni tí yóò ti lè fi ìdí èyí múlẹ̀. Ṣùgbọ́n ní lọ́wọ́lọ́wọ́ yìí ní ọ̀gbẹ́ni Trump ti Amẹ́ríkà kéde pé àwọn ọmọ ogun pẹ̀lú ìkúnlọ́wọ́ ọmọ ogun Nàìjíríà wọ́n ti ṣe ikú pa ọ̀kan nínú àwọn gbajúgbajà ògbóǹtarìgì afúnlẹ̀pani tí a mọ̀ sí Abu Bilal Almonik àbí báwo ni wọ́n ṣe porúkọ ẹ̀. Wọ́n ní wọ́n ti ṣe ikú pa tí ẹ pé òun ní igbákejì olórí gbogbo àwọn ISIS káàkiri àgbáyé. Ẹni tó bá ti gbọ́ ISIS rí á mọ̀ pé àwọn afúnlẹ̀pani tí ó lágbára lélẹ́yìí tí ó yẹ pé wọ́n ṣiṣẹ́ káàkiri àgbáyé ni. Nínú àwọn ìwádìí wa náà tí ó fi hàn ni pé àwọn orílẹ̀-èdè Amẹ́ríkà yìí ọwọ́ wọn ò mọ́ nínú ìṣesí ISIS yìí, nínú ìdásílẹ̀ ISIS ọwọ́ orílẹ̀-èdè Amẹ́ríkà ò mọ́. Nínú àwọn ìtúpalẹ̀ tí mo ti ṣe síwájú a ó rí i pé a ti mẹ́nu bà á pé ISIS Amẹ́ríkà náà ni onígbọ̀wọ́ wọn, àwọn ni wọ́n dá wọn lẹ̀. Ó wá yani lẹ́nu pé lónìí ọmọ Nàìjíríà ń jó wọ́n ń yọ̀, wọ́n sì ń kí ọ̀gbẹ́ni Trump pé ó ṣeun, ó ṣe gidi pé ó tiẹ̀ bá a mú igbákejì olórí àwọn ISIS yìí ó bá a mú un balẹ̀. Àwọn ọ̀jọ̀gbọ́n sì ń sọ yìí pé Nàìjíríà ó lè lóun ó bọ̀ ọ̀túnlẹ̀kùn ẹ̀ ṣe, ó sì ń jó ó sì ń yọ̀, ó fura. Naija ẹ fura o, nítorí pé pánsá tí ò fura pánsá òun já, ajá tí ò fura àjà òun má jìn o. Ohun tí àwọn onítùpalẹ̀ ní ó tọ́ kí orílẹ̀-èdè Nàìjíríà àbí ká sọ pé ìjọba Nàìjíríà ó ṣe gan-an nírú ohun tí Burkina Faso, Mali àti ìlú Niger tí wọ́n ṣe, ó ló yẹ kí orílẹ̀-èdè Nàìjíríà náà kí wọ́n ó ṣe. Kí ni ohun tí wọ́n ṣe? Àwọn orílẹ̀-èdè mẹ́tẹ̀ẹ̀ta yìí wọ́n parapọ̀ dá ikọ̀ ogun kan sílẹ̀ tó jẹ́ ti orílẹ̀-èdè mẹ́tẹ̀ẹ̀ta láti fi kojú àwọn afúnlẹ̀pani tí wọ́n ń da orílẹ̀-èdè wọn láàmú. Wọ́n ní kí àwọn orílẹ̀-èdè àtọ̀húnrìnwá kí wọ́n má bá wọn dá sí rárá. Wọ́n lé France dànù pé kí ó má dá sọ́rọ̀ àwọn. Wọ́n láwọn làwọn ò mọ bí olùnàgó tó wá bí yóò ti lọ, wọ́n láwọn làwọn ò mọ̀. Kàkà kí wọ́n pe orílẹ̀-èdè kankan wá gbèjà wọn, níṣe ni wọ́n bẹ̀rẹ̀ sí ní ra nǹkan ogun nǹkan ìjà láti àwọn ilẹ̀ bíi China, Russia àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni wọ́n ra nǹkan ìjà wọlé láti fi kojú àwọn afúnlẹ̀pani tí ó ń dà wọ́n láàmú lórílẹ̀-èdè wọn. A rọ orílẹ̀-èdè Nàìjíríà kí àwọn náà kí wọ́n kọ́ ìṣe látara irú àwọn nǹkan báyìí. Bó ṣe é ṣe gan kí wọ́n darapọ̀ mọ́ Mali, Niger àti Burkina Faso kí wọ́n darapọ̀ mọ́ wọn láti gbógun ti àwọn afúnlẹ̀pani yìí, nítorí pé nínú ọ̀rọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n tí wọ́n ń sọ ni pé orílẹ̀-èdè Amẹ́ríkà òfúnni ní adìẹ sìn gba odidi ẹran lọ́wọ́ ẹni ni o, kí orílẹ̀-èdè Nàìjíríà ò fura. Bákan náà nípa igbákejì olórí àwọn ISIS tí ọ̀gbẹ́ni Trump ní àwọn ọmọ ogun òun àti ọmọ ogun Nàìjíríà ti pawọ́pọ̀ pa yìí. Ọ̀pọ̀ èèyàn ni wọ́n ti tako ìkéde àti ìfọwọ́sọ̀yà náà pé rárá o, kò jẹ́ bẹ́ẹ̀. Ṣé bí ẹ sọ fún wa síwájú pé ẹ ti pa ọ̀gbẹ́ni Abu Bilal ní ọdún 2024 ni.
ṣé Abu Bilal tó jẹ́ igbákejì olórí àwọn ISIS káàkiri àgbáyé ṣó wá jíǹde ni àbí àkúdàáyà rẹ̀ ni ẹ tún pa ní ọdún 2026 ni. Lára àwọn tí wọ́n tako ọ̀rọ̀ yìí ó náà ni bàbá Wíkoko kọ́lọ́rọ̀ gbọ́ tọ́lọ́rọ̀ bá gbọ́ kí lọ́lọ́rọ̀ fẹ́ ṣe bàbá àgbà agbẹjọ́rò ni Fẹ́mi Fálànà wọ́n ní kí ló dé ṣe fẹ́ parọ́ fún wa ni ẹ fẹ́ máa mú wa lọ́bọ ni olórí ISIS igbákejì olórí ISIS Abu Bilal tí ẹ ti sọ fún wa pé ẹ ti pa ní ọdún 2024 kí ló dé tí ẹ tún sọ fún wa pé ẹ ṣẹ̀ṣẹ̀ pa nísìn àwọn náà wọ́n wá wí àwíjàre wọ́n ní ìgbà tí àwọn kọ́kọ́ sọ pé àwọn pa ọ̀gbẹ́ni Abu Bilal yìí wọ́n ní àṣìṣe ni kò sí ní ara àwọn tí àwọn pa nígbà náà ṣùgbọ́n nísinsìnyí àwọn fọwọ́ ìsẹ̀yà ó dá wọn lójú gbangba ni pé àwọn ti pa Abu Bilal tí í ṣe igbákejì olórí ISIS káàkiri àgbára ayé ju gbogbo ẹ̀ ó rí bẹ́ẹ̀ ni kò rí bẹ́ẹ̀ ẹ̀yin ìjọba wa ẹ jọ̀ọ́ ẹ kún wa lọ́wọ́ lórílẹ̀‐èdè yìí gbogbo ẹ̀yin alágbára orílẹ̀‐èdè yìí ẹ̀yin náà parapọ̀ ẹ jẹ́ kí a ṣe bí àwọn ìlú yòókù tí wọ́n wà ní Áfíríkà tí wọ́n ti ń gbìyànjú láti ṣẹ́gun àwọn afúnlẹ̀pani yìí ṣe ń ṣe ẹ jẹ́ kí àwa náà kí a kúnra lọ́wọ́ kí a gbé ọ̀rọ̀ ẹ̀sìn kí a gbé ọ̀rọ̀ ẹlẹ́yàmẹ̀yà kí a gbé etí síbì kan ká kojú àwọn afúnlẹ̀pani yìí kí a mú ọwọ́ wọn wálẹ̀ ẹ ò rí nǹkan láti òkè ọya wọ́n ti sún kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ wọ́n ti dé ìpínlẹ̀ Kwara wọ́n ń dà wọ́n láàmú wọ́n ń jí wọn gbé bí wọ́n ti ń jí ọba gbé ni wọ́n ń jí ìjòyè gbé lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ti wọ ìpínlẹ̀ Ọ̀yọ́ ilé ẹ̀kọ́ kan ni wọ́n lọ nípínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n kó gbogbo wọn àtọmọ ilé ẹ̀kọ́ àtàwọn olùkọ́ àtàwọn olórí ilé ẹ̀kọ́ ni wọ́n kó kódà ìròyìn fi tó wa létí pé wọ́n ti pa ọ̀kan lára àwọn olùkọ́ ilé ẹ̀kọ́ yìí tí wọ́n bẹ́ orí ẹ̀ ní àbẹ́dànù ṣerú eléyìí ṣé ó wá jẹ́ ìròyìn tó ń dùn mọ́ni nínú bí ẹ jọ̀ọ́ ẹ̀yin ìjọba wa orí ìdọ̀bálẹ̀ la wà yìí ẹ kún wa lọ́wọ́ lórílẹ̀‐èdè ẹ má fọ̀rọ̀ wa sọ̀rọ̀ òṣèlú ẹ kún wa lọ́wọ́ ẹ má tà wá fórílẹ̀‐èdè àtọ̀húnrìnwá ẹ jẹ́ ká náà gbèjà ara wa ká kojú àwọn afúnlẹ̀pani yìí ilé bàbá ọmọ yìí bọmọ lẹ́rù ó ṣe wá jẹ́ pé lórílẹ̀‐èdè wa wọ́n á máa fúnlẹ̀ pa wá ẹ jọ̀ọ́ o ẹ jẹ́ kí a mójútó ohun tó yẹ ká mójútó ká má fi gbogbo àsìkò bọ́rọ̀ òṣèlú lọ bó bá jẹ́ pé bí a ṣe ń fúnná mọ́ ọ̀rọ̀ òṣèlú yìí la ṣe ń fúnná mọ́ ọ̀rọ̀ afúnlẹ̀pani àwọn Boko Haram ISIS nǹkan kan yóò ti di àfihẹ́yìn tí kìnnì kan ń fi ṣọ eléyìí kó máa jẹ́ ti ẹ̀yin olórí wa lórílẹ̀‐èdè yìí ọ̀gbẹ́ni Netanyahu ti orílẹ̀‐èdè Israel ó ti wá ń sọ pé òun fẹ́ kó kílà ń kó ọwọ́ Amẹ́ríkà kúrò ní ọ̀rọ̀ ìjà tóun ń jà káàkiri àgbáyé ó ní òun fẹ́ wò ó bóyá òun ó tiẹ̀ lè dá dúró láti gbèjà láti jà fúnra òun ẹ mọ̀ pé alájàngbìlà ní Netanyahu wá ní òun fẹ́ wò ó bóyá tí Amẹ́ríkà ò bá tiẹ̀ kún un lọ́wọ́ lórí àwọn ìjà tóun ń jà kiri bóyá òun ó tiẹ̀ jàjàyè ẹ jẹ́ a máa wo bí ó ti ṣe ibi ni mo dúró dé lónìí a ó tún máa wá lọ́la àwa la ó máa wá ẹ̀yin la ó máa bá ẹ ṣe bí ẹ ṣe ń bá wa bá ètò bọ̀ ẹ má gbàgbé o ẹ bá pín fọ́nrán yìí káàkiri kó kálé kó kókó kí gbogbo àwọn ènìyàn jàǹfààní ẹ̀ ẹ bá bò ń tẹ mo nífẹ̀ẹ́ rẹ̀ lù kí ẹ sì máa bá wa fi àwíjàre tiyín náà sínú àpótí jẹun wí tèmi kan ló pè mí ló ní kí n sọ̀rọ̀ lórí àwọn ajínigbé ajínipa lórílẹ̀‐èdè Nàìjíríà ó ní a ṣe mú eléyìí wá ẹ̀yin náà ibi tí ẹ bá fẹ́ kí a fọwọ́bà lè fi òǹtẹ̀ ránṣẹ́ sí wa kí a tún pàdé láyọ̀ àbúrò níṣẹ́ nìkan kan nù wa o àmì àti àṣẹ.